Ẹ kálẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa níbikíbi tí ẹ bá wà mo kí wa o. Egbìnrin ọ̀tẹ̀ bá ṣe ń pàkan nìkan rúwé. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ wa tí ẹ ń bára yín jà, ẹ ṣọ́ra yín, honestly it's getting too much now. Ẹ̀yin tí ẹ bá wà ní Yorùbá Nation ni o, kì í ṣọ̀rọ̀ bí ètò Awíkonko, ẹni tó bá lè bájà kó bájà. Irú brọ́dà mi Ayékòótọ́ TV, àwọn lè dúró tán Yorùbá Nation, ó dúró tì wá. Ẹ dẹ́kun. Ṣé rí kí mo jáde mo wá sọ̀rọ̀ nípa ti Yèyé Dára àti ti the other lady tó ń bára wọn jà náà, Yorùbáwùyí. Bí olóyè ṣe bá wọn sọ̀rọ̀, inú mi dùn sí gidi gan. Bí olóyè ṣe bá àwọn méjèèjì sọ̀rọ̀, mo dẹ̀ nígbàgbọ́ pé wọ́n ti gbọ́. Torí èèyàn gbọ́dọ̀ lẹ́ni tẹ́yàn ń tijú. Èèyàn gbọ́dọ̀ ní ẹni tẹ́yàn ń bọ̀wọ̀ fún. Ẹni tó bá ti wà tó bá lẹ́ni tó ń tijú, tí ò bá lẹ́ni tó ń bẹ̀rù, tí ò bá lẹ́ni tó lè bá sọ̀rọ̀ tó bá ń jà, ẹni yẹn ti parẹ́ mọ́nú ayé. Bẹ́ẹ̀ ni, fún ìdí èyí, mo wá rọ Ayékòótọ́ TV, mo máa lọ mẹ́sẹ̀jì ẹ̀ ń sìn lórí YouTube. Ẹ jọ̀ọ́, ẹni tó bá mọ Ayékòótọ́ TV, ẹ bá mi share fídíò ìkó kan. Mo fẹ́ kí èmi àti ẹ sọ̀rọ̀ torí ọmọ èmi ti rí amọ́ra wa, àwa tá bá wá lágbègbè kan, a ní nǹkan tá fi mọ́ra wa. Mo ti mọ̀ pé agbègbè kan láti jọjọ wá ní àkókò. Yes, I want to talk to him. Kó jọ kó bá wa dẹ̀ díẹ̀. It's going too far. Yes, kán jọ kó bá wa dẹ̀ díẹ̀. Ká tó tẹ̀síwájú, mo á fẹ́ kí ẹ jẹ́ ká lọ gbọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀, àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àwọn pẹ̀lú Awíkonko. Òní mo fẹ́ kí ká lọ wò. Ẹ jẹ́ ká jẹ́ kó gun mi. Àlàáfíà làwa ń wá, gbogbo ẹ̀yin tẹ́ bá ń bára jà èmi mo dé tó dùn, mo dé ti gbogbo ohun tí ó káàkiri gbogbo ayé láti fi máa bá gbogbo yín sọ̀rọ̀. So, kí àlàáfíà kó jọba nílẹ̀ Yorùbá, kí a gba ara wa torí ibi táwa wà kò tẹ́ wa lọ́rùn. A kò wá ń lo òyìnbó ni. Bó ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn, ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ó yá. Ọmọ 50 years tó dàbí ọmọ 100 years. Pàdé pé ó ti bóra. Ó ti bó ọpọlọ, ó ti bó mọ́. Nínú ibi tẹ́ ti mọ̀ pé ọ̀dàlẹ̀ gidi ni. Studio ti Yorùbá, studio tó wà yẹn. Ta ló fún ẹ lówó ẹ̀ tó fi kọ́ studio? Ṣówó ara ẹ̀ ló fi kọ́ studio yẹn. Yorùbá Nation ló fún ẹ lówó tó fi kọ́ studio. Ìgbà tó kúrò ní Yorùbá Nation, kí ló dé tó fi dá owó studio padà? Awíkonko, ó lè ní ẹsẹ̀. Yorùbá Nation, káwọn èèyàn jáde proof ẹ̀ wípé kì í ṣe Yorùbá Nation kọ́ ló fún ẹ lówó tó fi kọ́ studio yìí. Nígbà tó o sì kúrò ńbẹ̀, kí ló wá dé tó o fi dáwó studio yẹn padà? Wọ́n sọ òṣèré Yorùbá Nation mọ́. Ó lọ fún wọn ní ìmọ̀ràn nínú fídíò tó ṣe yìí ní pé kán níyàn sókè. Jọ̀ọ́ dákun, ṣe bá ti níyàn sókè. President Tinubu ọmọ bo ni ṣé ní ṣe ọmọ Yorùbá kọ́ ni? Ǹjẹ́ ètò èrè wo lẹ ti rí jẹ báyìí? Ṣé ti rí Yorùbá Nation òun gbà? Ṣé ti wá rí gbà? Àlọ́ òpònú ni ẹ́, máa ronú kó tó máa sọ̀rọ̀. Kọ́kọ́ dá owó studio tí Yorùbá donate fún ẹ, dá owó yẹn padà kí n tó wá mọ̀ wípé o kì í ṣọ̀dàlẹ̀. Owó studio tó ń donate fún ẹ, kọ́kọ́ dá padà kí n tó mọ̀ pé o kì í ṣọ̀dàlẹ̀. Láláì dá padà, ìmọ̀ jáde. Awíkonko gbọ́ mi, tí wọ́n bá bí ẹ dá group tó open fún Justice for Baba Ọba, gbé group yẹn síta. Kó dẹ̀ padà tún sọ̀rọ̀ nípa Baba Ọba yẹn, gbé síta. Ìwọ oní ọmọ Ọ̀yọ́ ni ẹ́, ìwọ ni wàá jẹ́ Ọ̀yọ́ láàárọ̀, wàá jẹ́ Ìpòtùmọdù lọ́sàn-án, wàá jẹ́ ọmọ Ifẹ̀ lóru, ìwọ yìí náà ni. Tá sì mọ̀ pé irọ́ ló ń pa. Ó ní ìlara ló ń ṣe ní àbà. Ẹgbẹ́ iṣu kọ́ ni jẹ́ ń sọ kinní kan fún ọ. Ṣó o ti ṣe gate man mi rí? Ṣé mi ti san salary fún ẹ rí? Are you not my gate man before? Awíkonko, ó ní ìlara ló ń ṣe ní. Màá gbé ẹ, màá tà ẹ. Kó o lè mọ̀. Ipò tí mo wà, ipò nípa ń gbá ẹ ò sí níbẹ̀. Ìlara ta ló ń ṣe ní? Ààrẹ jíjọkọ ọ̀gùn, ó ti ń pọ́n kéré. Kí ló ṣe ẹ́? Kí ló ń gbénú ẹ? Ó ní ìlara ta ló ń ṣe ní? Kí ló ní? Gbogbo nǹkan tó kójọ yìí, ṣé kí n ṣàwá ní ìgbà Yorùbá Nation kọ́kọ́ la dá owó ẹ̀ fún ẹni? Ṣé àwa kọ́ la dá owó ẹ̀ fún ẹni? Return owó wa fún wa náà. Tó o bá kì í ṣọ̀dàlẹ̀, owó tó fi create studio ẹ̀ yẹn, return ẹ̀ back fún wa. Torí pé kí ni owó wa ló fi create studio yẹn? Òpònú. Awíkonko, àkọ̀dá ọ̀rọ̀, a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀, bọ́lọ́rọ̀ bá dé asá lọ. Mo sọ fún ẹ pé o kì í ṣe a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀, bọ́lọ́rọ̀ bá dé adúró tì, o kì í ṣe mọ́. A sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀, bọ́lọ́rọ̀ bá dé asá lọ, òun ni ẹ́. Wáì tó fi ń lọ ń sọ̀rọ̀ nípa mi, wáì tó fi ń blọ́ọ̀gì nípa mi. Tó bá bí ẹ dá sọ̀rọ̀ nípa bàbá Rónfálè, sọ̀rọ̀ nípa ẹ̀, sọ̀rọ̀ nípa ibi tí bàbá Rónfálè lọ, ibi tí wọ́n ti nà, àwọn tó nà, ikú tó pa, sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá bí ẹ dá. Máa blọ́ọ̀gì nípa mi, ó yẹ nísìn, sọ̀rọ̀ nípa ẹ̀, Justice for Baba Ọba Rónfálè, sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá ní ṣẹ̀wọ̀n.
tó bá ní wá gbé ẹ ní ìlú Ọ̀yọ́ yẹn wọ́n ti kan elégungun eyín èèkàn wọ́n ti kan ẹ wọ́n ti kan eyín èèkàn yẹn wọ́n ti kan ó ti wà powerless. Àwa mọ̀ ẹ́ dáadáa sórí ìgbà tó ń sọ ìtàn kò tó jire tó ń sọ mo sọ fáwọn fans mo ti sọ nínú group tájọ wà mo ní ẹ jẹ́ kí Awíkókó continue kò ní pẹ́ stop. Awíkókó máa ní start but kò kì í ní end. I know you. Ó yẹ nísìn ṣé o rántí agitation for Oòduà Republic o rántí tó bá rántí dáadáa ó yẹ nísìn mi ìbá dá orúkọ àwọn kankan bẹ́ẹ̀ wàá lè mọ̀ kí mo mọ̀ ẹ́ dáadáa nígbà tó ń ṣe tó ń kéwì ìgbà yẹn tó yìí máa ń fi àkísà tó máa fi ń bo ojú nǹkan tó ò lè ṣe lọ́dún mẹ́wàá wàá ló lè ṣe ní ọjọ́ kan ó yẹ nísìn ọ̀dàlẹ̀ ni ẹ́ kò sẹ́ni tí ò mọ̀ ẹ́ ó yẹ nísìn ọ̀pọ̀lọ́ ẹ ó máa ń wábi tó tutù káàkiri ní tábàlẹ̀ nígbà bẹ́ẹ̀ bá tutù gbẹ á ti kíni á sá kúrò ńbẹ̀ gbogbo ìjọ tí o ti lọ sí ọ̀dọ̀ bàbá Olóòkúta tó ti lọ dọ̀bálẹ̀ ọ̀ràn bọ́ràn ẹ níbẹ̀ òun mo ti fi rẹ́rìn mo ní eléyìí ò jẹ́ ní ti ìsinmi mọ́ mo mọ̀ ẹ́ máa ká Awíkókó wọ́n máa ká mọ́kànnà mo mọ̀ bẹ́ẹ̀ Lájí Abbas tó lọ dọ́rẹ̀ pọ̀ pẹ̀lú yẹn òun láwá ṣẹ́ egungun ẹ̀yìn ẹ̀ tán òun láṣẹ wo gbogbo àwọn tó fọ́lù ẹ nígbà Yorùbá Nation wo bí gbogbo ṣe wá wọn fọ́lù ẹ ìgbà tó wá ń sọ ìtàn kó mọ̀ káwọn èèyàn láìkì ìtàn ìlú wọn wọ́n tún wá fọ́lù ẹ back tó tún fọ́lù ẹ ó ti disappoint wọn torí pé kí ni o àìní ìfarabalẹ̀ tẹ̀mbẹ̀lẹ̀kú ìjẹwìrì selfishness tó ní òun ló fi ń ba gbogbo nǹkan tó bá fọwọ́ ara ẹ̀ kó jọ tó fi ń bàjẹ́ ó yẹ nísìnyí nípa ilé Sunday Igboho ṣebí mo mọ bó ṣe bẹ̀rẹ̀ ní ìgbà yẹn Sunday Igboho ṣebí ìtàn náà ló sọ nígbà yẹn tó fi dèrò ọlọ́pàá ńgbà yẹn tó fi arrest ẹ Sunday Igboho ló mà wá béèlì ẹ nígbà yẹn ọ̀dọ́mọbìnrin kan wà tí ẹ kó donate 400,000 tó kó fún ẹ cash ó yẹ nísìnyí kó máa gbọ́ sí títí bá parọ́ mọ́ ẹ tó kó fún ẹ cash níṣẹ́ lẹ fi àwọn èèyàn ẹ fi ń gbowó ni ẹ fi àwọn èèyàn àwọn tó wà ní diaspora lànà wọn máa ń ṣe ní ẹ fi àwọn èèyàn ẹ ní òótọ́ ọ̀rọ̀ kan báyìí lẹ́nu Awíkókó ẹ fi àwọn èèyàn gbowó ń pọ̀ ni Sunday Igboho ló wá béèlì ẹ nígbà yẹn ìgbà Sunday Igboho béèlì ẹ tán ló ṣẹ̀ṣẹ̀ wá darapọ̀ mọ́ Yorùbá Nation ó darapọ̀ mọ́ Yorùbá Nation láàárín oṣù kan tó darapọ̀ mọ́ tó wọ ilé Sunday Igboho òun ló dàrú tó lọ announce ara ẹ lórí ayélujára wípé ìwọ ni PA Sunday Igboho ìwọ lágbẹnusọ Sunday Igboho báyìí tó kọ́kọ́ cause controversy sílẹ̀ nígbà yẹn ṣebí ìwọ yìí náà. òun náà lẹ ti gbọ́ yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí àǹfààní kankan tó wà ń bẹ̀ ju pé ó ń fà wá sẹ́yìn kò sí kí la fẹ́ gbà ń bẹ̀ tá bá ń bára wa jà kí la fẹ́ mú ń bẹ̀ ìfà kẹ́yàn kan jáde ń sì kó sọ̀rọ̀ sí mi mo lè dá lóhùn o kí dẹ̀ ní ráńpẹ́ ṣùgbọ́n mi ò ní fàágùn o bẹ́ẹ̀ ni mo dẹ̀ lè má ó ṣe ń ṣe kí má dá lóhùn ó dẹ̀ ṣe ń ṣe náà kí dá lóhùn ó dìpẹ́ irú ọ̀rọ̀ tẹ́nìyẹn bá sọ kí la fẹ́ máa gbà nínú pa a ní wàhálà tó wà nílẹ̀ Yorùbá ti pọ̀ jù rí bọ́n ṣe ń pa wá ni ṣé kìí ṣe èdì ló ń dì wá a ti wá máa bára wa jà a dẹ̀ ní enemy wà sọ̀ráǹdì wa àwọn táìmù tó yẹ ká fi máa bá àwọn enemy sọ̀rọ̀ àwọn bàbá àwọn lórí burúkú wọn tó ń ṣe olóṣèlú wa wọn tẹ́ ká máa fi bára wa sọ̀rọ̀ àwọn àfi táìmù yẹn fi máa bára wa jà kí ló dé tá à ń fara wa sẹ́yìn ọmọ Yorùbá Ọlọ́run ní jẹ́ kí èdè dì wá o táìmù tó yẹ ká fi face àwọn enemy wa gbogbo àwọn politicians wọn they are our enemy all of them they are going there for their pocket they are not going there for the masses wọn lọ síbẹ̀ nítorí ìwọ àti èmi they are going there because of their family yes nígbà tí wọ́n yọ subsidy ṣe bí wọ́n fi sí allocation láti jẹ́ kí owó tó a máa kí ni wọ́n fi ṣe ẹ rí bí gbogbo nǹkan ṣe rí nínú ìlú àwọn mélòó ló rówó pẹran iléyá lọ́dún yìí ṣe bẹ́ẹ̀ mo bá ṣe ń ṣe lọ́dọọdún tẹ́lẹ̀ tí gbogbo nǹkan á bìsàbìsà ẹ̀jẹ̀ àjẹbù dànù ráìsì àwà ẹ̀wọ̀ ìtàn ta 1 bag of rice how much you are receiving èlò ní sálárì yín èlò lẹ̀ ń gbà nínú sálárì ṣé sálárì yín lè ra 1 bag of rice ṣé minimum wage ra 1 bag of rice nǹkan ti bàjẹ́ pápátá nǹkan ti bàjẹ́ no time ẹ jẹ́ ká gbára wa ẹ jẹ́ ká stop fighting kì í ṣàkókò àti bára wa jà láwa yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká stop ẹ̀ it's getting too much lọ́tún ló ṣe owó ní wàhálà wọn yìí ẹ jẹ́ ká jẹ́ kó gun mi o mo bẹ̀ yín ni mo wá láti wá bẹ̀ yín ni mi ò wá láti wá finá sí mi ò wá láti wá finá láti wá fẹ́ lójú
lóòótọ́ Awíkonko ti tẹ́lẹ̀ báṣubàṣu ó ti ṣe àṣemọ́ṣe lóríṣiríṣi tá a mọ̀ àárín ṣáàárín gbogbo ẹni. We are seeing all of them, of course. We are seeing it. Anything tó bá wù kó sọ ayé kò tọ́, anything tó bá wù Awíkonko sọ. Ṣé mo wà lórí life Awíkonko lánàá lálẹ́ àná. Mo wà lórí life ẹ̀. Program ayé kò tọ́ ló fi ń ṣe ètò. Program ayé kò tọ́ òun ló fi ń ṣe ètò ní alẹ́ àná. So bó ṣe rí nìyẹn náà. Mo gbọ́ àwọn nǹkan tó sọ lánàá náà, ṣùgbọ́n mi ò fẹ́ kó tẹnu mi jáde. I see it and I hear it. I watched the video full yesterday night. But kò ní tẹnu mi jáde láwọn nǹkan tó ń sọ. Tó rádà nípa àwa gan tó wá ń finá sí ni. Ẹ jẹ́ kó gun mí o, ọmọ Yorùbá. Tí Awíkonko bá sọ pé òun dẹ̀ ti padà sínú Yorùbá nation, you are welcome. The fight is all of all. It's for all. Gbogbo ala jọ máa gbé cross, gbogbo ala máa jọ fight yìí. Gbogbo ala ní Yorùbá nation. Òun ni mo ṣe máa ń sọ ẹni tó bá bọ́nlẹ̀ bus stop ẹ̀ ló dé, ẹni tó bá sọ pé òun ṣe mọ́ ó ti dé bus stop ẹ̀ ó ti bọ́nlẹ̀ ó lọ nìyẹn. Àwọn èèyàn wò mí pé mo wọ Arsenal. Tí bá sọ nǹkan kan fún yín nípa nǹkan tí mo wọ̀ sọ́rùn yìí, ẹ la inú sílẹ̀. Àwọn èèyàn á la inú sílẹ̀ pé ṣé ó dẹ̀ possible. In fact, ó ní ọ̀rẹ́ mi kan tó bá rí nǹkan tí mo wọ̀ kò lè believe bóyá eléyìí ni mo ìwọ̀ sọ́rùn. Ẹ jẹ́ kí já yín tán. 2007 ni mo ra kíní ní Agége. Èmi ọ̀rẹ́ mi yẹn ọmọ Chelsea ni. Òun ló wà lọ́rùn mi títí dè ní. Ẹ wo ẹ jẹ́ ká gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan. So bí nǹkan tá à ń sọ lọ, ẹ jẹ́ ká jẹ́ kó gun mí o. Ẹ jẹ́ ká jẹ́ kó gun mí. Mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bára ń jà lọ́tùn lósì. Irú sister mi lánàá ó gbàgede mọ̀ ó kọjá àyè ẹ̀. Bàbá gbàgede mọ̀ ẹ kọjá àyè yín o. Bẹ́ẹ̀ ni. Ẹ má wo ojú ọmọ kékeré wo ọmọ yẹn. Nǹkan tó gbé sórí ojú tọmọ kékeré lọ o. Ọmọ tẹ́ ń pè lọ́mọ kékeré, Àṣàkẹ́ tí gbàgede mọ̀ ń pè lọ́mọ kékeré, nǹkan tó gbé sọ́pọlọ ojú tọmọ kékeré lọ. Ẹ má jẹ́ ká máa fi wò pé ó ní bàbá gbàgede mọ̀ ni ọmọ tó ẹ̀ṣẹ̀ dé lánàá tó ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀. Ẹni tó bá mọ̀yàn ṣá bó ṣe máa ń rí náà nìyẹn. Ọjọ́ orí kọ́ ni nǹkan, ọjọ́ orí kọ́ làgbà láyé, ipò lọ̀gá ẹni tẹ́yìn bá jù ló ti lè dọ̀gá fún ni. Ó lè dọ̀gá fún, kì í ṣe tọjọ́ orí. Àṣàkẹ́ lè kéré ní ọjọ́ orí, bọ̀ ṣé o mọ ọjọ́ orí ẹ̀ gan ni? Yes. Ó lè kéré lọ́jọ́ orí, ṣùgbọ́n kò kéré nínú ayé. Kò kéré nínú ayé. Ìlànà tọ́lọ́run bá pèèyàn sí tẹ́yàn bá ń ṣe ó máa ń dàbí pèèyàn dá idán ni. Ó máa ń dàbí idán ni. Bó ṣe rí nìyẹn. Ẹ̀rí pé ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ ń bọ́ sí bí Ọlọ́run ọmọ ó kúrò ní kékeré ó kúrò lọ́rọ̀ ẹ̀ mi ò fẹ́ lójújù ni o. Torí àbúrò mi ni. Yes. Mi ò dẹ̀ wá lẹ́sẹ̀ láti wá gbèjà ṣùgbọ́n mo gbọ́ ọ̀rọ̀ tí bàbá gbàgede mọ̀ ń sọ lára àwọn ọ̀rọ̀ tó sọ pé ọmọ tó ẹ̀ṣẹ̀ dé lánàá ọmọ kékeré yẹn kìnnìkan àbà àwọn ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Ta ló fẹ́ gbọ́rọ̀ yẹn tó ní dáhùn? Kò sẹ́ni tó fẹ́ gbọ́rọ̀ ẹ̀ ṣùgbọ́n òun náà mo ti bá a sọ̀rọ̀ kó mẹ́nu kúrò ńbẹ̀. Ó ti reply wọn bá tó fẹ́ reply kó dẹ̀ mẹ́nu. Kí wàhálà máa ṣẹ̀ sí mọ́. A dúpẹ́ pé àwọn ìyá wa méjèèjì yẹn àwọn náà ti yọ ẹnu ńbẹ̀. Ẹ jẹ́ ká focus. Let's remain focused. Yorùbá nation, no going back. Ẹ jẹ́ ká remain focused. We cannot continue fighting ourselves. Kò sí nǹkan tá a fẹ́ gain níbẹ̀ náà. Kí la fẹ́ gain tá a bá ń bára wa jà? Nothing. Wájú báyìí lọ pa ẹ̀bìtì. Ẹ jẹ́ ká máa lọ wájú là ń lọ. Nǹkan tá a gbé síwájú, òun ló ṣe pàtàkì jù fún wa. Ohun tí a gbé sọ́wọ́ òun ló ṣe pàtàkì jù fún wa. Kò sí nǹkan tó dùn bíi pé kéèmí àti ń kárìíra wa at the end of Paris flag Yorùbá nation. Àwa pàdéra pé ìwọ lélẹ́yìí ayégun tó àdìríra láyé àdìra wa mú ọmọ ìyá mi okun bá mi ọmọ yèmí lúkàlúkà àdìra wa mú màá rán ọmọ lúkà àti rí wa physically ọmọ ibi kan náà lájọ jẹ́ ọmọ àkókò ni wá ọmọ lúkà. Inú mi á dùn tí bá rí bàbá Èkìtì okun bàbá á dẹ̀ dínú náà máa dìra wọn pé bàbá Èkìtì ọmọ ìlú mi náà ló náà. Yes, bàbá Èkìtì ọmọ ìlú mi náà ni. Inú mi á dùn máa pàdéra pa àti ríra wa rí physically. We hug ourselves. Àti bẹ́ẹ̀ lọ iye dára. Ọmọ ìlú mi ló náà àdìra wọn àbí. Inú wa dùn àdìra wa mú pé yes, a pàdé gbogbo àwa sọ̀rọ̀. A wá kóra wa jọ. Yes, a pàdé gbogbo àwa sọ̀rọ̀ sọ̀rọ̀. A wá kóra wa jọ. Yes, a pàdé gbogbo àwa sọ̀rọ̀ sọ̀rọ̀. A wá kóra wa jọ. Yes, a pàdé gbogbo àwa sọ̀rọ̀ sọ̀rọ̀. A wá kóra wa jọ. Yes, a pàdé gbogbo àwa sọ̀rọ̀ sọ̀rọ̀. A wá kóra wa jọ. Yes, a pàdé gbogbo àwa sọ̀rọ̀ sọ̀rọ̀. A wá kóra wa jọ. Yes, a pàdé gbogbo àwa sọ̀rọ̀ sọ̀rọ̀. A wá kóra wa jọ. Yes, a pàdé gbogbo àwa sọ̀rọ̀ sọ̀rọ̀. A wá kóra wa jọ. Yes, a pàdé gbogbo àwa sọ̀rọ̀ sọ̀rọ̀. A wá kóra wa jọ. Yes, a pàdé gbogbo àwa sọ̀rọ̀ sọ̀rọ̀. A wá kóra wa jọ. Yes, a pàdé gbogbo àwa sọ̀rọ̀ sọ̀rọ̀. A wá kóra wa jọ. Yes, a pàdé gbogbo àwa sọ̀
àwa kóra wa jọ àwa mo ti ń fojú build Yorùbá nation ni o tá bá gbà gbogbo so àwa kóra wa jọ àwọn tó wà ní state kọ̀ọ̀kan àmọ́ bá ṣe open radio station káàkiri àwọn state wa láti continue tá máa gbóhùn sáfẹ́fẹ́ tá máa bára wa ṣe inú àlàáfíà kò ẹ jẹ́ ká stop fighting. Yorùbá nation is too beautiful. Ó ti beautiful jù, ẹ jẹ́ ká stop ìjà jíjà, ẹ jẹ́ ká ro ti bàbá olóyè níbi tí wọ́n wà àti bàbá Bánjí Akíntóyè torí tiwa iná ṣe wà níbi tí wọ́n wà. Yes, they fight for us. Ẹni tó bá believe ó lè má believe. Òun ló sún wọn débi tí wọ́n wà lẹ́ni. Ṣé wọ́n wà níbi tó yẹ kán wà ní? Ibi tí wọ́n wà olóyè sáà ní ojú ọba bòmíì lọ. Rí palace olóyè ni. Ẹ̀yin ènìyàn wa. So fún di èyí ẹ jẹ́ ká stop let's remain focus. Mo kí gbogbo wa. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Akalamago TV. Ẹyẹ méjì ò kí ń jàṣà ó ṣèwọ òrìṣà. Mo kí wa lọ́kànjọ̀kan. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí different fani tí fún wa ní information ní orí Wishare tá fẹ́ rà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ náwó sí wa o. Àwọn èèyàn jọ mí lójú o. Wọ́n jọ mí lójú o. Wọ́n jọ Àṣàkẹ́ TV lójú o. Ibi tí nǹkan dé arányàn lọ níjẹta lọ síbi tí a ti rí Wishare ní Lagos State. Kò charge. Ẹ mọ̀ pé electric ni, electric and manual ni. A dẹ̀ ní láyé kan charge ẹ̀ pa lè gbówó ńlẹ̀. Wọ́n dẹ̀ ní kán padà wá lánàá. Pa wọ́n charge ẹ̀, wọ́n generator wọn bàjẹ́ pé kò sí iná. A retí wọn lánàá wọn ò pè. Mo dẹ̀ ní ẹ wo ẹ gbàgbé ẹ̀. Head office wọn tó wà l'Abuja a pè wọ́n. Wọ́n ní iná wà pé wọ́n charge tó wà lọ́dọ̀ wọn. Wọ́n ṣe video call pẹ̀lú àbúrò mi. Wọ́n send video yẹn sí mi mo wò. On Monday ọ̀rẹ́ mi tó ń gbé l'Abuja ó lóun mọ ọ́fíìsì yẹn ó lóun máa lọ bẹ̀ fún ara wọn. So on Monday wọ́n máa lọ rà everything máa wà okay by special grace of God. Owó tẹ́ dá sí wa lọ́wọ́ is intard ó wà ń bẹ̀ síbẹ̀. A máa ṣe fídíò àgbé gbogbo receipt gbogbo bẹ́ẹ̀ ṣe dá wá gbé sí ìta tójú gbangba. So bó ṣe jẹ́ nìyẹn. Ọlọ́run ràn wá lọ́wọ́ mo dúpẹ́ lọ gbogbo yín. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Akalamago TV. Ó dìgbà kan náà.